ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún ọjọ́ ọ̀tún. Oore ọ̀fẹ́ Ọlọ́run kò bí sí fún mi. Lókàn mi ní àwọn ọjọ́ tó dùn. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa gbé yín ga ní àkókò yìí. A gbé yín ga fún oore ọ̀fẹ́ mìíràn tí a ní láti wá fi ara kẹ́ra pẹ̀lú yín, láti wá gbọ́ ọ̀rọ̀ ìyè, ọ̀rọ̀ ẹ̀mí lọ́kàn ní ọ̀rọ̀ ìtọ́ni sọ́nà. A gbé yín ga nítorí pé ẹ ó sọ ọ̀rọ̀ yín sí wa. A gbé yín ga nítorí pé ẹ ó mú wa yè. A gbé yín ga nítorí pé ẹ ó fi okun fún ayé wa nípa ọ̀rọ̀ yín. Bàbá ògo ni fún orúkọ yín. Ní àkókò yìí Olúwa gbàdúrà wípé kẹ́ ẹ rán ọ̀rọ̀ yín sí wa, kí ẹ sì mú wa yè, kí ẹ sì gbà wá kúrò nínú gbogbo ìyọnu wa nípa ipá àti agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ Ọlọ́run. Ní orúkọ Jésù Olúwa àti Olùgbàlà wa ni a gbàdúrà. Àmín. Ibi tí a tún máa rí ọ̀rọ̀ Ọlọ́run fún àkókò yìí láwùrí nínú ìwé Ẹ́kísódù orí 17 láti ẹsẹ̀ ìkẹjọ títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Ẹ́kísódù orí 17 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹjọ títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Bẹ̀rẹ̀ sí ní kà. Nígbà náà ni Amalaki ó sì ń bá Ísírẹ́lì jà ní Réfídímù. Mósè sì wí fún Jóṣúà pé, yan àwọn ènìyàn fún wa, kí o sì jáde lọ bá Amalaki jà. Ní ọ̀la ni èmi ó dúró lé orí òkè tí èmi ti ọ̀pá Ọlọ́run lé ọwọ́ mi. Jóṣúà sì ṣe bí Mósè ti wí fún un. Ó sì bá Amalaki jà àti Mósè, Árónì òun Húrì lọ sórí òkè náà. Ó sì ṣe, nígbà tí Mósè bá gbé ọwọ́ rẹ̀ sókè, Ísírẹ́lì á borí. Nígbà tí a bá sì rí ọwọ́ rẹ̀ sílẹ̀, Amalaki á borí. Ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ rẹ̀, ó sì jókòó lé. Árónì àti Húrì sì mú lé ọwọ́ ró, ọ̀kan lé apá kìíní, ìkejì lé apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gangan títí ó fi di ìwọ̀ oòrùn. Jóṣúà sì fi ojú idà ṣẹ́gun Amalaki àti àwọn ènìyàn rẹ̀ tútú. Olúwa sì wí fún Mósè pé, kọ èyí sínú ìwé fún ìrántí, kí o sì kà á lé etí Jóṣúà, nítorí tí èmi ó pa ìrántí Amalaki run pátápátá kúrò lábẹ́ ọ̀run. Mósè sì tẹ́ pẹpẹ kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Jèhófà Nísì. Ó sì wí pé, Olúwa ti búra, Olúwa yóò bá Amalaki jà láti ìran dé ìran. Àmín. Èyí ni ọ̀rọ̀ Olúwa sí ayé wa fún oore ọ̀fẹ́ tó fẹ́ yọ̀ǹda fún ayé wa fún ọjọ́ tòní. Ohun tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa lónìí, òun ni ìbẹ̀rẹ̀ ìrírí ogun àkọ́kọ́. Ìbẹ̀rẹ̀ ìrírí ogun àkọ́kọ́. Nígbà tí a yẹ ọ̀rọ̀ yìí wò, a sì àkíyèsí wípé ogun àkọ́kọ́ dìde sí àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn tí wọ́n ti kúrò nínú ìsìnrú, lẹ́yìn tí wọ́n ti la Òkun Pupa já, lẹ́yìn tí wọ́n ti rí àwọn ìrírí kọ̀ọ̀kan nínú aginjù. Ogun àkọ́kọ́ dìde sí wọn. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí a ṣàkíyèsí, Bíbélì wípé Amalaki sì ń bá Ísírẹ́lì jà ní Réfídímù. Ó ṣàlàyé pé ní Réfídímù, ènìyàn ó dé ìpele kan tí ènìyàn lè rí ìdájúkọ. Ṣùgbọ́n nígbà tí a ń sọ̀rọ̀ ní ìsinsìnyí, à ń sọ̀rọ̀ nípa Ísírẹ́lì àkójọ papọ̀. Nígbà tí ó lè má jẹ́ ìwọ nìkan ló ń la kíní yẹn kọjá, ó lè jẹ́ ìdílé rẹ̀, ó lè jẹ́ lẹ́nu iṣẹ́, ó sì lè jẹ́ nínú ìjọ. Bíbélì wípé Amalaki ń bá Ísírẹ́lì jà ní Réfídímù. A lè fi Réfídímù ìwé ìpele kan tí ènìyàn lè dé nínú ìgbé ayé ènìyàn, ìdáwọ́lé kan tí ènìyàn lè dáwọ́lé, ìpele tí ènìyàn lè dé. So ní ibi yìí ó ló ń bá jà.
ṣùgbọ́n mo sì àkíyèsí nǹkan kan tí Ọlọ́run ń retí pé kí ó wà nínú ìdílé wa, kó wà ní ẹnu iṣẹ́ wa, kó wà nínú ìjọ wa, kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà bí yóò bá dára, kó wà ní àwùjọ wa. Kí sì ni nǹkan náà? Ó wà ní ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. Mósè sì wí fún Jóṣúà pé, yan ènìyàn fún wa kí o sì jáde lọ bá Ámálákì jà ní ọ̀la. Èmi ó dúró lórí òkè tí èmi ti ọ̀pá Ọlọ́run lé ọwọ́ mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, ẹsẹ̀ ìkẹwàá. Jóṣúà sì ṣe bí Mósè ti wí fún, ó sì bá Ámálákì jà, àti Mósè àti Árónì òun rìn lọ sí orí òkè náà. Now, ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣàkíyèsí tí Ọlọ́run fẹ́ kí ó wà nínú ayé wa, kó wà nínú ilé wa, kó wà nínú ìjọ wa, kó wà ní orílẹ̀-èdè, òun ni ìṣọ̀kan. Nígbà tí ìṣọ̀kan bá wà, nígbà tí ogun bá dìde, a ó lè ṣẹ́gun. Àwọn ènìyàn nílò láti lọ bá Ámálákì jà, ṣùgbọ́n iṣẹ́ tí olúkúlùkù ènìyàn ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. So nígbà tí Mósè sọ pé tó ń sọ fún Jóṣúà pé kó lọ yà àwọn nǹkan tí ó lọ sójú ogun, òun ó lọ sórí òkè. Jóṣúà bá jiyàn pé ọ̀gá, ẹ̀yin wá fi ra yín pamọ́ sórí òkè, ẹ sì rán àwa kan lọ sójú ogun. Ìṣọ̀kan wà láàrin wọn, èdè wọn yédè. Nígbà tí ènìyàn bá dúró ní ìṣọ̀kan, èyí ò ní àǹfààní láti borí ogun tó kọjú dà. Àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí a bá kà tán, nígbà tí a bá parí ọ̀rọ̀ Ọlọ́run yìí, a ó rí bí Ọlọ́run ṣe jà fún wọn. Àwọn ènìyàn wọ́n lè ṣẹ́gun àwọn ọ̀tá wọn, wọ́n lè jáde, wọ́n lè borí ìpèníjà wọn nígbà tí wọ́n ṣe kíni, nígbà tí wọ́n wà ní ọ̀kan. Ohun mìíràn ni pé a nílò láti fi ọwọ́ sowọ́pọ̀ papọ̀. Àwọn èèyàn yìí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ papọ̀. Àwọn kan lọ sí ojú ogun, àwọn kan lọ sí ojú ìjà, àwọn kan wà lórí òkè níbi tí a ti gbé ọwọ́ Mósè lọ. So ìṣọ̀kan gbọ́dọ̀ wà nígbà tí a bá ń retí ìṣẹ́gun. Nígbà tí ìṣọ̀kan bá ti sọnù nínú ayé, nínú ìdílé, nínú iṣẹ́, nínú ìjọ, ìtẹ̀síwájú àti ìṣẹ́gun àti sọnù. So bí a ò bá ní sọ ìtẹ̀síwájú àti ìṣẹ́gun wa nù, ìṣọ̀kan àti èdè wa ó gbọ́dọ̀ yédè gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ní ìṣọ̀kan la dúró, ṣùgbọ́n láì níṣọ̀kan a ó fọ́n wọn ká. Ọlọ́run kò ní jẹ́ kí a fọ́n wa ká lórúkọ Jésù. Àti gbogbo ẹ̀mí àìṣọ̀kan nínú ilé wa, nínú iṣẹ́ wa, nínú ìjọ Ọlọ́run, ní àyíká, ní agbègbè wa àti lórílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run yóò fọ́ ẹ̀mí tó ń ṣiṣẹ́ àìní ìṣọ̀kan lórúkọ Jésù. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ ìkọkànlá. Àwọn aládarí ṣiṣẹ́ akin. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkọkànlá. Ó sì ṣe nígbà tí Mósè bá gbé ọwọ́ rẹ̀ sókè, Ísírẹ́lì á borí. Nígbà tí ó bá sì rí ọwọ́ rẹ̀ sílẹ̀, Ámálákì á borí. Iṣẹ́ tí Mósè ń ṣe yìí kìí ṣe ojú ogun ló wà. Ó ń ṣiṣẹ́ ní kọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè mọ̀ iṣẹ́ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ní kọ̀rọ̀ lórí ayé rẹ̀. Nígbà tí ọ̀rọ̀ ayé rẹ̀ bá ń da, yó mọ̀ wípé òun lòun mọ̀ sí. Síbẹ̀ àwọn èèyàn kan wà ní kọ̀rọ̀ tí wọ́n sì pẹ́ fún ayé rẹ̀. Lórí òkè lòun wà. Nígbà tí ó bá gbé ọwọ́ rẹ̀ sókè, ìṣẹ́gun á sì wà fún àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run tó bá tọ̀ Ọlọ́run lọ, tó bá gbàdúrà fún àwọn ọmọ ìjọ rẹ̀, àwọn ènìyàn rẹ̀, Ọlọ́run yóò gbọ́ àdúrà, Ọlọ́run yóò bùkún fún wọn. So ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pín ògo Ọlọ́run pẹ̀lú ara rẹ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ògo fún Ọlọ́run. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ẹ́ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ẹ jẹ́ ká wá ṣàkíyèsí, mo ṣàkíyèsí pé iṣẹ́ tó lágbára òun ni Mósè ṣe. Èyí náà sì ni iṣẹ́ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ olótìtọ́ tí wọ́n ṣe lónìí. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ 12 kí á wo bí iṣẹ́ yẹn ṣe jẹ́ iṣẹ́ tó jẹ́ ìpèníjà sí. Kódà abìlẹ̀ fẹ́ sọ wípé ó ju àwọn tó lọ sójú ogun lọ. Ẹsẹ̀ 12. Ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ ẹsẹ̀ rẹ̀. Kí ló dé kó tọ́wọ́ fi kún?
láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ogun ló ti gbé ọwọ́ méjèèjì sókè. Ọwọ́ méjèèjì àwọn tó wà lójú ogun sì lè bẹ̀rẹ̀, wọ́n sì lè nàró, wọ́n sì lè káwọ́ sílẹ̀, ṣùgbọ́n òun ojú kan náà lọ́wọ́. Ẹ rí i pé iṣẹ́ akin, iṣẹ́ tó pè fún ìṣẹ́ra ẹni ni Mósè sí. Ó pè fún ìṣẹ́ra ẹni. Lójú kan náà ló ti káwọ́ sókè. Bí a bá ní kí èèyàn káwọ́ sókè, nígbà tẹ́ bá fi sọ pé ọmọ tó ń ṣèjẹ̀gbọ̀n kọ́ káwọ́ sókè láàrin ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10, eegun ẹ̀yìn rẹ̀ ti sẹ́, ẹ rí i tí ó mọ sẹ́ ogun. Iṣẹ́ tó pè fún ìṣẹ́ra ẹni ìníṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. So Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti lè rí bẹ́ẹ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run láti tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ ìṣẹ́ra ẹni yẹn Ọlọ́run yóò yọ̀ǹda fún wọn. Ohun mìíràn tí mo wá rí òun ni wípé àwọn èèyàn yẹn fi ọwọ́ kúnra wọn gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí n kà síwájú ẹsẹ̀ 12. Ó ní ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì jókòó lé. Árónì àti Húrì sì mú lé ọwọ́ ró, ọ̀kan lé apá ọ̀tún, lé apá kìíní, èkejì lé apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gangan títí ó fi di ìwọ̀ rẹ̀. Ìdí ọjọ́ mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n nílò àwọn ènìyàn bíi Joshua àti bíi Húrì. Wọ́n nílò àwọn ènìyàn tí ó bí Árónì àti Húrì tí wọ́n gbé ọwọ́ wọn ró nígbà tí ìrẹ̀wẹ̀sì bá dé, nígbà tí ipá bá kún wọn. Wọ́n nílò àwọn ènìyàn yẹn. Ìbéèrè tí mo fẹ́ bi ọ́ lérè, ǹjẹ́ Árónì ni ó fún ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ ẹni tí Ọlọ́run fi ọ́ sí? Ǹjẹ́ Húrì ni ó lábẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹni tí Ọlọ́run fi ọ́ sí? Nígbà tí apá bá kún wọn, ṣé kìí ṣe pé ọmọ lọ sílé láti lọ rẹ́rìn ẹlẹ́yà ni? Ṣùgbọ́n nǹkan tó fún àwọn èèyàn ní ìṣẹ́gun ó ní pé wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú aládarí tí Ọlọ́run fẹ́. Bí o ti ń ṣe èyí, Ọlọ́run yóò bùkún fún ọ, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò sì pọ̀ sí nínú ayé rẹ̀. Ẹsẹ̀ 13. Jóṣúà sì fi ojú idà ṣẹ́gun Amaleki àti àwọn ènìyàn rẹ̀ túútúú. Olúwa sì wí fún Mósè pé kọ ọ́ sínú ìwé ìrántí kí o sì kà ní etí Jóṣúà, nítorí èmi ó pa Amaleki run pátápátá kúrò lábẹ́ ọ̀run. Jóṣúà ní ìṣẹ́gun nítorí pé Húrì àti Árónì àti wọ́n gbé ọwọ́ Mósè wọ̀. So nígbà tí a bá fọwọ́sowọ́pọ̀, tí a bá jọ ṣiṣẹ́ papọ̀, a ó ní ìṣẹ́gun tí ó yẹ ká ní. Kí ló dé tí àkójọpọ̀ ọmọ Ọlọ́run ní wàhálà ìyọnu lónìí? Nítorí pé kò sí èdè àìyedè wà láàrin wa, kò sí èdè wa ò yédè. Ọlọ́run fẹ́ ká ronú pé wà ká sì ṣe àtúnṣe. Ó gbàdúrà pé Ọlọ́run yóò bùkún fún ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbàdúrà wípé ẹ̀yin ni Ọlọ́run ìṣẹ́gun. Ẹ máa gbé ní àwùjọ wa, bí ẹ ti ń gbé nínú ilé wa, bí ẹ ti ń gbé nínú ìjọ wa, bí ẹ ti ń gbé lẹ́nu iṣẹ́ wa. Ẹ máa fi ìṣẹ́gun fún wa. Gbogbo àwọn ogun tó lè dìde dájú kọ wá, Olúwa ẹ máa ṣẹ́gun fún wa. Oore ọ̀fẹ́ láti wà ní ìṣọ̀kan tí a ó fi lè ṣẹ́gun nígbà tí ogun bá dìde fún ayé wa, sí ayé wa. Ọlọ́run ẹ yọ̀ǹda fún ayé wa. A gbé yín ga nítorí pé ẹ ti bọ̀. Olúwa ògo ni fún orúkọ Jésù Olúwa wa. Àmín. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. Nítorí ìdí èyí, ẹ tẹ̀síwájú láti máa gbọ́ ọ̀rọ̀ yìí bí ẹ bá ń bá wa pàdé fún ìgbà àkọ́kọ́. Ẹ tẹ bọ́tìnì pupa tí ó wà nínú ẹ̀rọ ìléwọ́ yín tàbí móhùnmáwòrán yín láti jẹ́ kí ẹ rí wa. Ẹ sì tẹ àmì aago yẹn láti jẹ́ wípé yóò máa sọ fún yín nígbà tí àkọ́tún ètò mìíràn bá gun orí afẹ́fẹ́. Àlàáfíà fún yín, oore ọ̀fẹ́ Ọlọ́run kó bí sí fún yín. Àmín.